Ẹ káàbọ̀ sí orúkọ lẹ́gbẹ̀ẹ́ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi aṣọ àbúlẹ̀ fún yẹn tí wọ́n ta ṣe ṣe bíbá pé tí àwa kò bá rí àwa kì í sọ ìkọ́ tó bá rí làwọn àwa sọ níbí ẹ̀wọ̀n oríṣiríṣi àṣírí ni wọ́n tú nínú fídíò wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀wọ̀n tí wọ́n dẹ́kẹ́ ìgbà ọkọ ní ẹ̀dá ọkùnrin lórí ìkànnì ẹ like comment kẹ subscribe kẹ share àwọn fídíòs wa kẹ bá lè máa jẹ ìgbádùn àwọn content báyìí ní anytime tí a bá ti fi síta ẹ̀wọ̀n ká má fi pa pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pa ejò ká má fi àkókò ṣòfò ẹ̀dẹ́ká tó ojú abẹ́ ń pè. Never expect me to come and attack the wife. She's also a victim in the hand of Gistlover. Ọ̀rọ̀ ìyàwó Angel dàbí àwọn tí wọ́n ní wọ́n gbọ́mọ bà fọ́ṣùn. Kò síbi tán fẹ́ lọ. Gistlover ló máa determine nǹkan tán máa sọ. Driver yẹn sọ wípé the wife was shocked when she saw him at the entrance. The message the wife sent to Prime Boy. Ẹ lọ wo gbogbo àwọn kíní yẹn kẹ́ pay attention. Ìyàwó Angel, ṣé Naira Marley ló fún ẹ lọ́bẹ àbí ló fún ẹ níbọn? Because me more reason tó ṣe ń pound lórí Naira Marley ní corona inquest. Gistlover, àwọn nǹkan tó sọ nípa ọmọ yẹn wà níbí. Mo fẹ́ gbé nǹkan kan wá fún yín. Mo fẹ́ gbé nǹkan kan wá fún yín. Ta ló likely láti pa Mohbad? Ta ló ní strength láti pa Mohbad? Ta ló ní ọgbọ́n àti ète láti pa Mohbad? Ta ló ní group of àwọn èèyàn tó ń pààyàn? Ẹ jẹ́ kí n fi evidence hàn yín. Mo gbọ́dọ̀ fi hàn yín. Ó wà very important. Ẹ jẹ́ kí n fi evidence hàn yín. Ẹ jẹ́ kí n wo bí a mo lè padà rí. Ẹ jẹ́ kí n wo bí a mo lè padà rí. Ẹ má gbàgbé pé strange number tó pe driver yẹn, the same strange number ló pe Honorable Chief Mrs. Fẹnugbẹgbẹ. Ẹ rí pé everything that has to do with Gistlover has to do with strange number. Strange number tó sọ wípé kó lọ report ara ẹ̀ ní police station. Ẹni tó yọjú lẹ́nu ọ̀nà yẹn tó rí driver yẹn á ti pe Gistlover pé driver yẹn ò lọ o, ó wà ń bẹ̀ o, a ní fún mi ní nọ́mbà ẹ̀. A ní kíni? A ní fún mi ní nọ́mbà ẹ̀. I want to know why the whole family of Mohbad minus Baba, I want to know why they were mentioning Naira Marley and Sam Larry. I want to know. Let me show you this. Let me show you this. Ẹ wá wo kíní. Ẹ wá wo kíní. Ẹ jẹ́ ká tún wo àwọn evidence tí mo fẹ́ gbé wá. Ta ló pa Mohbad? Ẹ rí wípé strange number tó text Chief Mrs. Fẹnugbẹgbẹ. Ẹ rí pé foreign number ni. Tẹ́ bá wo narrative driver yẹn, ẹ rí pé the same thing, foreign number. Now let me I want to show you this. I want to show you this. Emma. Look at this. This is 5 days after Idumata.
This is 5 days after Idumata. Tí wọ́n sọ wípé Alan Grappin ṣe rántí. Ẹ rántí tán Alan Grapp. Ẹ wo nǹkan tí wọ́n kọ síbí. Eléyìí don't mind him kìnìkan with her fake, okay. Eléyìí so fake, why come here with fake account, okay. Eléyìí, we the Nigerians youth, we march to Lizzy's house and finish her up if she don't start with Faith Ojo. Watch out and see how far we'll go to stop her from continuing to disgrace herself. Etiri, we the Nigerian youth, we march to Lizzy's house and finish her up. Number one, Shende, did you see the evidence? Now, hold on a second. Let me bring another one. Okay, look at this. Okay, now, look at this one. Eléyìí ń bú Gistlover, ó ní pé, because this is our story, only all this thing you are doing is bad. That is why you don't have husband on your own. You should be ashamed of yourself. Why you no face PDM, Mugu. Shetiri Enuisho, only Ojo is the setup again. I want only setup, son. Ewa will be by. You demand them, their mind no go touch ground. Sherry be by. Now, Mumbo. Now, you all saw this video against me that day. You all saw it. Abi? Now, lady shop number, phone number, lele. Oti phone number, lele. Yen lady phone number, lele. Shebere ni ton she show bi. Only if court no do wetin we want, we switch to another plans. Only if court no do wetin we want. Case minion. Case mi ojú lady yẹn re, shop number re, phone number re, block number re l'Abuja. Eri mo ìtọ́jú evidence yẹn. Only if court no do wetin we want. Iba no ti to wa ya gbogbo nu ilé mi, ton video nu ilé mi. Only if court no do wetin we want, we switch to plan. Mbo. We switch to other plans. Now, Mbo oda ko tu se kokon. Okay. Mbo. Ẹ wo Gistlover nbi. Gistlover ni, dear Nigerian police force, here is another strong evidence why you need to arrest every single being in that drug cartel. Gistlover, why to she advocate pé kí wọ́n arrest every single being tó wà nínú ilé lọ́jọ́ tí Mohbad kú. Only named Malian record. You wanna only Nigerian police, here is another strong evidence why you need to arrest every single being in that drug cartel named Malian record. So everything that has to do with Malian record is drug cartel label. Here are the lyrics of one of the signing. They all plan the death of Mohbad. As una say, una deaf and dumb. I don't dey help una. I'll bring another one now. Now, pẹ̀lú àwọn ẹ̀rí bí ká máa dún ìkòkò mọ́yàn pa fẹ́ pààyàn, à ń lọ pààyàn, à ń máàchì lọ sílé èèyàn, tálẹ́rù pó pa Mohbad. Àwọn ẹ̀rí tí mo gbé síta. Pẹ̀lú àwọn videos tí kóòtù bá ṣe nǹkan táwọn fẹ́, àwọn á ṣe plan B fún ọ̀tá mi. Ẹ jẹ́ kí n tún fídíò bọ̀bọ́ ìgbé wá. Ẹ jẹ́ kí n tún fídíò bọ̀bọ́ ìgbé wá, bóyá màá rí gbé wá. Ẹ jẹ́ kí n fídíò yẹn ẹ jẹ́ kí n tún gbé wá. Tí n bá rí good, tí mi ò bá rí ó rà pò ń rí. Okay. Kíní yìí ti kú. Ẹ jẹ́ kí n tún gbé wá.
ṣé kò ń ṣe plan B náà lò fún Mohbad? They are not youth. Ta ló olórí burúkú mọ́ làwọn yẹn, Nigerian youth. Àwọn Nigerian youth àwọn Igbo ló ń ṣe importation wọlé. Ẹ má bọ̀, mo fẹ́ kẹ́ wọlé. Ó di threat ikú mélòó tẹ́ gbọ́ báyìí? Ó di threat ikú mélòó tẹ́ gbọ́? Now, listen to this. Listen to this. So, because mo fẹ́ sọ nǹkan kan fún yín. Let me change this word. Give me another one. Give me that purple. Careful, kó má gbé kíní ìṣubú. If you want to take the clothes, careful, kó má gbé kíní ìṣubú. Kíní ẹ̀. Okay, sorry. Mo fẹ́ play nǹkan kan nísìn. Wọ́n bọ̀. Ṣẹ́ẹ̀rì ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Nǹkan tó bá jọ ohun la fi ń wéhun. Èpo ẹ̀pà jọkú sí ẹ̀ lérí. Ṣé ń gbọ́ mi? Ẹni tó bá ní capability àti pààyàn la lè sọ pé ó pa Mohbad, which is Gistlover. Ṣé bẹ́ẹ̀ gbọ́ tán sọ wípé tí kóòtù ò bá pay àwọn lórí kéèsì ọ̀tá mi, àwọn á ṣe plan B. Now, ẹ máa bọ̀. Mo play kan fún yín lánàá. Kí n tó play yẹn padà wá, ẹ jẹ́ kí n tuntun ilé ìgbé wa. Ẹ jẹ́ kí n tuntun ilé ìgbé wa. Èjì yìí ṣó pa. Oh God. Video yẹn dance. Okay. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Kí ni Ìyábọ̀ bí ikú kí ló ṣẹlẹ̀? What happened? Abiyamọ màlẹ́yìn méjèèjì yìí tó ọkọ yín ni tí Ìyábọ̀ dòdì kí ni nǹkan tó ṣe gbogbo tó fi ń dùn tó fi jẹ́ pé ikú ọmọlẹ́dẹ̀ ń ronú sí Ìyábọ̀ Òjó? I don't know your. Ẹ wò dùn. Ẹni tó lè pa àwọn méjèèjì yìí ni ká má tẹ̀ gbóhùn ọmọ lókè pẹ̀. Kí lẹ sọ? Kí ni nǹkan tó ṣe gbogbo tó fi ń dùn tó fi jẹ́ pé ikú ọmọlẹ́dẹ̀ ń ronú sí Ìyábọ̀ Òjó? I don't know your problem on internet. Ṣé kò tí sẹ́ni tó lè pa àwọn méjèèjì yìí ni ká má tẹ̀ gbóhùn ọmọ lókè pẹ̀? Did you hear that? Olanike, plan B is not a do matter. Plan B ni nǹkan tẹ́lẹ̀ yìí sọ yìí. Ẹ rí pé everything that surround them is all about ẹ lọ pa, ẹ lọ match lọ lé ẹ. Ẹ mú kúrò lókè erùpẹ̀, ẹ jẹ́ ká lo plan B. Ṣé rí pé that is mo kàn mú àwọn evidences wá fún yín. Charger mi, mo gently ní charger. Eléyìí sìn, video eléyìí sìn, last 2 weeks lélẹ̀. Last 2 weeks lélẹ̀. Ẹ máa gbọ́, máa play tàná náà fún yín. Ẹ máa gbọ́. Ṣé kò tí sẹ́ni tó lè pa àwọn méjèèjì yìí ni ká má tẹ̀ gbóhùn ọmọ lókè pẹ̀? Torí gogogogogogo ni ikú tọ́ sí. I don't know your problem on internet. Kí ni nǹkan tó ṣe gbogbo tó fi ń dùn tó fi jẹ́ pé ikú ọmọlẹ́dẹ̀ ń ronú sí Ìyábọ̀ Òjó? I don't know your problem on internet. Ṣé kò tí sẹ́ni tó lè pa àwọn méjèèjì yìí ni ká má tẹ̀ gbóhùn ọmọ lókè pẹ̀? Torí gogogo. Hold on. Now, let's go back to the one I played yesterday. Let's go back here. It's mo play lánàá ibo mo ti rí náà. Bó mo ti rí. Video tí mo play lánàá. Mo ń bọ̀ ẹ̀yìn ìlú mi. Èyí tí mo play lánàá. Hold on. Tí mo play lánàá. Hold on. Èyí tí mo play lánàá. Ẹ wò.
ṣé ti rí ẹ jẹ́ n lọ fi nọ́mbà ẹ ràn yín ta ló jù sí mi tí n bá play lé fídíò ṣọ́ọ̀bù tí n bá play lé fọ́tò lé. This is my house. This is my shop. This is my house. This is a picture of my house. This is a picture of my shop. Ẹ máa gbọ́. Ọ̀yà ta ló jù sí mi ṣé tí n bá send nǹkan ṣe mọ̀ pé màá ṣó máàkì pẹ́ nìyẹn ti rí ṣe mọ̀ pé nǹkan tó send sí mi lélẹ̀ ó jù sí mi ní on the 12th of August ṣe rí pé fóònù mi yóò dá mo kàn tàn owó lọ́lọ́run fún mi ṣiṣẹ́ ti rí ẹ jẹ́ ń fi ẹ dúró síbí ẹ jẹ́ ń fi ràn yín báyìí ṣe ti rí pé wèrè ni ṣe rí. Ó mọ̀rọ̀ tó sọ fún mi ó ní ṣé mo ní àwọn ọmọ ọ̀tá lọ́wọ́ tí wọ́n lè lọ sí ilé Lizzy tó máa fọ́ gíláàsì mọ́tò ẹ̀ bá kí mo parọ́ mọ́ ẹ̀ ògún nílé ògún rẹ̀. Sọ́mọ́ tó fún mi pé ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy ó ní ẹ̀tọ́ nínú ẹ̀kẹ́ ń bí ẹ mo fẹ́ kó kúrò láyé oníṣẹ́ ká pa ni. Kwame ó ní ká pa Lizzy mo rẹ́rìn lọ́kàsí rẹ́rìn ó mẹ́sẹ̀jì mi síta mo pé náà rẹ́rìn ó wá ní kó fẹ́ lọ bá godmother ẹ tí bá parọ́ ọmọ ẹ̀kún ẹ̀mẹ̀ jáde ó lóun fẹ́ lọ bá godmother ẹ pé ó máa gba 300 and 500,000 wá. Ò tó bá jẹ́ pé wọ́n rí ọ̀tá mi pa Gistlover mà ní sọ̀rọ̀ a máa fi kọ́ bí ọ̀tá Àríkẹ́ lọ́rùn àti ọ̀tá Mr. Lawal àbí àwa ní òun wá justice fáwọn ọmọ ẹ̀ méjèèjì tó máa gbé òkú wọn wálé. Bọ̀bọ́ tó sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n fi fídíò ẹ̀ hàn yín ẹ jẹ́ kí n fi fídíò bọ̀bọ́ tó sọ̀rọ̀ yìí hàn yín fídíò bọ̀bọ́ tó sọ̀rọ̀ yìí ló ń bọ̀. Odidi ẹni tí ó employ àwọn èèyàn tó pọ̀ wọ́n fẹ́ fi 300,000 pa ẹni tó employ àwọn èèyàn tó pọ̀ wọ́n fẹ́ fi 300,000 pa. Ta ló pa Mohbad? Ta ló ní instrument tó lè fi pa Mohbad nínú Naira Marley, Sam Larry àti Gistlover? Ta ló ní instrument tó lè fi pa Mohbad? Ta ló ní instrument àti pa ènìyàn nínú Naira Marley, nínú Sam Larry? Àti Naira Marley. Ta ló ní instrument àti pa Mohbad nílùú tó ní ọba tó ní ìjòyè? Nílùú tó ní ọba tó ní ìjòyè, owó tán fi ń pààyàn
is as cheap as 300,000. Wọ́n dẹ̀ ti ya fọ́tò ilé mi, wọ́n ti ya fọ́tò ṣọ́ọ̀bù mi. Wọ́n wá lọ bá godmother wọn fún 300,000. Ta ló pa Mohbad? Ta ló ní instrument àti pa Mohbad? Ta ló ní irinṣẹ́ tó lè fi pa Mohbad? No be only you. All because wọ́n believe pé táwọn bá pa ọ̀tá mi, wọ́n á fi kọ́ ọ̀tá Àríkẹ́ àbí ọ̀tá Mr. Lawal lọ́rùn just because of property. I'll bring more videos. Ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà, alẹ́ ẹ̀gà ń pa tó. Gistlover ní gbogbo ibikíbi tó bá wà. Wà mọ sàárì àwọn ọmọ ẹ̀kọ́ tó kúrò láyé. Ó máa rárí kú tọmọtọmọ ẹ̀yàn. Àdàbí. Gistlover, ìwọ ló pa Mohbad. Ó dẹ̀ ní lára, ó fi rárí kú ni. Àìgbọ́n ìyàwó ẹ̀ ló fi tẹ̀lé. Torí gbogbo material tó wà ń tàn sìn, ó indict ìyàwó ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé wọ́n ló ń dárin lédi yẹn àti Mohbad. Gistlover, ó máa rárí kú ni. I will continue to bring more videos. I mean death threat videos. I've never seen him nílùú tó ní ọba, tó ní joyè. Kẹ́ máa sọ ní broad daylight, mo fẹ́ lọ fi 300,000 naira pa ènìyàn. Nílùú tó ní ọba, wọ́n fún mi 450 ní. 650. Màá fún ọ ní gèlè sí 650, màá fún ọ gèlè sí. Nílùú tó ní ọba, tó ní joyè, ẹ lè fẹ́ fi 300,000 naira. Ẹ fẹ́ pa ẹni tó employ àwọn èèyàn tó pọ̀. Nítorí pé ẹ mọ̀ pé ó ní ọmọ kókó lọ́wọ́. Ẹ dẹ̀ ti ra fóònù fólórí burúkú Sàríyù tó máa mọ sàrí àwọn ọmọ ẹ̀. Ìyẹn ti purọ́ fún yín wípé Mr. Lawal kó àwọn lọ búra pélé Lizzy lòun lọ yó kẹ́nìbọ̀dì má dòun láàmú. Ẹnu ṣó tún parọ́ wípé Mr. Lawal bá òun ta ilẹ̀ tí bàbá òun fún òun kí bàbá òun tó kú, which bàbá ẹ̀ wà láyé. $300,000 ní Gistlover ló fẹ́ ń pa ògo ìdílé. Pátí tí wọ́n lọ yẹn, kí ló fàjà Mohbad àti ìyàwó ẹ̀ Gistlover? Sorry, my phone. Kí ló fàjà Mohbad àti ìyàwó ẹ̀ Gistlover? Ta ló ní foreign number tó fi pe driver? Ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà, wọ́n á lẹ̀ gà ń pàtó. Àṣejù Lizzy ti pọ̀ jù, kó dákẹ́ àbí mo ti dákẹ́. I will bring some evidences. Gistlover, you are going nowhere. You killed that boy. Ìwọ nìkan ló ní instrument tó máa lọ pààyàn. As cheap as 50,000 naira. Ìwọ nìkan ló ní instrument tó máa match lọlé àwọn èèyàn. Tó máa match lọ sí ọ́fíìsì àwọn èèyàn. Àwọn tó lọ tán fi nǹkan gbá Mohbad níbi tó lọ kọrin. Ṣé kì í ṣe àwọn tó ní kán match wá sọ́fíìsì mi àti lẹ́yìn mi? Ṣé o mọ̀ wípé ṣé o mọ̀ wípé àwọn tó máa ń lò ọ́fà Mohbad ní ọtí? Ṣé o mọ̀ pé wọ́n ọ́fà Mohbad ní ọtí
nígbà tó wà lọ́dọ̀ Naira Marley. Bá mi parí kẹ́ pé kó respond kó jọ àwọn tèmi ń bínú ń dà back it up with this. Ẹ jẹ́ ká gbọ́ ilé ẹ jẹ́ ká gbọ́ ilé ẹ jẹ́ ká gbọ́ ilé mo ń lòdù fídíò kan ẹ̀rí pó lẹ́tìkẹ́ pẹ̀lú àwọn evidences tí mo mú jáde ta ló pa Mohbad. Ẹ má worry. Gistlover ò mọ anybody àṣírí lẹ́gbọ́ yìí ó máa ń fi secret hold wọn ni ó máa ń fi secret hold wọn. I'll bring more videos evidence. Inú nǹkan tí mo fi hàn nísìn ó láwọn máa máàchì wá sílé mi àwọn á máàchì wá sí ọ́fíìsì mi. Another evidence said báwọn ṣe lọ sí kóòtù yìí tí kóòtù ò bá favour àwọn máa ṣe plan B fọ́tà mi ṣùgbọ́n mi ní plan B kan lọ pa ẹni yẹn. Fídíò tán sì ṣe ní 2 weeks ago ó ní ṣáwọn ò rí anybody ní Nàìjíríà tó lè pa àwọn ọmọ òun láì ṣe mi wàá rí pé everybody that around Gistlover is all about killing people. Wọn kì í sọ pé ẹja àná is all about killing people. Even ti Tom Jones write up ó ní na these people too slow. I don tell them make them put tire for her neck and put petrol on time but they are too slow. I'll go and bring it tomorrow. I'll show you. Nílùú tó ní ọba tó ní ìjòyè Gistlover nìkan ló ní material àti àwọn ọmọ tó ń bá pààyàn. Gistlover ló pa Mohbad. Nígbà tó pa Mohbad tán the main target tó fẹ́ pa Mohbad ni wípé ó fẹ́ fi kọ́ Naira Marley lọ́rùn but major reason tó fi pa Mohbad ó fẹ́ gba donation ó fẹ́ fi Liam ó fẹ́ fi gba gbogbo property ó ti ń bèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ Mohbad kí ló ti rà kí ló ti ní wọ́n sọ pé ó nílẹ̀ ó nílé ó ti sọ fún wọn pé tó bá kú tán àwọn á raise fund àwọn á kọ́lé without gele fún wa ní 550 fún mi ní 550. tó o bá ti ní property ní Nàìjíríà ẹ̀mí ò dé lọ́wọ́ Gistlover. Gistlover killed Mohbad because of properties. Ẹ rí pé energy tí Gistlover ń lò lórí Lizzy ẹ rí pé kò rí energy yẹn lò lórí ẹni tí ò kọ́lé. Give me another plate, please. Gistlover eliminates that boy because of property. Gbogbo owó tó ń pa lẹ́yìn tí Mohbad kú tán ó ti promise àwọn family pé òun máa bá wọn kọ́ ilé. Wọ́n á dẹ̀ sọ wọ́n di superstar. Ṣe rí gbogbo ìgbà tí ọ̀rọ̀ Mohbad ń ṣẹlẹ̀ oyè kẹ̀kẹ́ bàjẹ́ ti wà online kẹ̀kẹ́ bàjẹ́ wà online. Tẹ́ bá wo ìyàwó olóògbé ńgbà tó dé corona inquest she was there not because of the death of her husband she was there to defend
In fact, she was there not to defend Gistlover. She was there to become spokesperson of Gistlover against Naira Marley. Ó mọ̀ pé bàbá Mohbad ní interest in property ló ṣe throw bàbá Mohbad under the truck. Kẹ́lí bá mọ̀ pé Gistlover pa Mohbad nítorí property ni. Báwo lọmọ 26 years ṣe máa gbọ́n wí. Ẹ rí pé pẹ̀lú gbogbo eré tó sá, it doesn't stop me from building more homes, more mansions. It doesn't stop me. You don't understand? Gistlover clean up Mohbad because of properties. Gbogbo tó ń gbàngbà tó kú yẹn, ó tó promise wọn náà ni wípé òun máa bá wọn kọ́lé, òun máa sọ wọ́n di superstar. Ó dẹ̀ fún wọn ní image bí ká ní pé òun jẹ́yàn pàtàkì àbó òun mọ̀yàn. Òun lẹ ṣe rí pé nǹkan kékeré máa ń jọ oníṣẹ́ ẹ̀ lójú. Ẹ rí olórí burúkú ẹ̀ bó ṣe máa ń ṣe rádaràda kiri. Ẹni tó bá notice ẹ̀, wàá rí pé nǹkan tó máa ń jọ Gistlover lójú ó ń ṣe nǹkan téèyàn gbọ́dọ̀ gbé sí public domain. But ó need àwọn fídíò yẹn láti impress àwọn family Mohbad kán lè bá rò pé orí jájẹnu ayé. Baby Jọkẹ́ 300,000 ni wọ́n fẹ́ pa billionaire. Ẹni tó ń bá wọn èèyàn kọ́lé, tó ń bá wọn ralẹ̀, ẹni tí ò lu jìbìtì rí, 300,000 ni Gistlover fẹ́ pa. Ẹni tí ò bá wọn ṣiṣẹ́ olóṣó olódo, 300,000 ni Gistlover fẹ́ pa. Tí ọwọ́ Gistlover bá mọ́, ẹ̀yin èèyàn mi, tí ọwọ́ Gistlover bá mọ́, Ọlọ́run ò ní gbé mi ga tó bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni Gistlover. Ó pẹ̀lú nǹkan tọ́lọ́run ṣe skyrocket mi, tó ṣe ń gbé mi lọ sókè, tó ń gbé mi lọ sókè, tó ń gbé mi lọ. Ọlọ́run mọ̀ pé òwe òmò, Ọlọ́run mọ̀ pé kà ní. Ọlọ́run wò pé kàkà kó pa Lizzy, òun á fà achievement Lizzy pa ẹ́. Gistlover kill Mohbad because of property. Nígbà tó pa tán, ó wá kú bó ṣe fẹ́ cover òkú ẹ̀, òun la fi débi tá a délé ni. Kí Gistlover máa sọ pé kí Nigerian police lọ arrest gbogbo drug cartel tó ń pè ní Malians record. Gistlover, if you are not into drugs, how do you know Malian is into drug cartel? Oh, maduru narrative to push ni. Oni Sam Larry ló pa, olóbùlì ẹ̀. Níbo ló ti bùlì ẹ̀? Nínú Sam Larry àti ìyàwó ilé ẹ̀ gangan dùn. Ta ló bùlì Mohbad jù? Tá bá sọ wípé ti ìfẹ́ ni tìyàwó ẹ̀. Ti ìfẹ́ náà ni Sam Larry, ṣe bí Sam Larry tí mo travel out rí pẹ̀lú oògùn ààrẹ. Sam Larry ti ṣe birthday fún rí láìmọye ìgbà. Àwọn tó ń envy talent Mohbad, àwọn ọ̀rẹ́ tó ń envy relationship àti ìfẹ́ tí Naira Marley tó ní sí, àwọn ni wọ́n gbàbọ̀dé yẹn kanlẹ̀. They were being envious of Mohbad. Alábàádó, alábàárìn,
alábàásọ̀rọ̀ ló kọ́kọ́ yanjú Mohbad kí Gistlover tó wá fún ní final burial. They purposely finished that boy because of property. Ẹ bẹ̀ lọ́wọ́ Gistlover pé kí ni Lizzy Anjorin ṣe fún. Let me call your attention to something. You all know that I always avoid Gistlover. I used to avoid her in all means. Àfi tẹ́ bá máa parọ́. Mo fẹ́ kẹ́ rántí, mo máa avoid ẹ ní gbogbo ọ̀nà. But Gistlover need to come for Lizzy because Lizzy is still in her marriage. And Lizzy is building more properties. Is building more mansions. Èmi Gistlover balẹ̀. Ní fídíò kan tí mo fẹ́ gbé wá, ẹ jẹ́ ó dé ọ̀la bọ́tùmá. Àwọn mẹ́ta tọ́nà jáde wọ́n lọ ra oògùn wá fún Mohbad. Iṣẹ́ kí náà ṣe pẹ̀lú Mohbad. Ọwọ́ ọ̀tá ni wọ́n ti lọ gbòògùn. Torí èèyàn kan ló ní ẹsẹ̀ àti máa lọlé onílé. And we all know who she is. Gistlover ló máa ń tojú bọlé onílé. Ló máa ń tojú bọlé onílé. Ṣé bẹ́ẹ̀ gbọ́ bọ́n ṣe ń plan pọ́n fẹ́ pa ọ̀tá mi tí mi ò bá play ọ̀pọ̀lọpọ̀ fídíò yẹn ǹjẹ́ mọ̀ pọ́n sọrú nǹkan bẹ́ẹ̀. Mohbad ní a lot lórí fóònù ẹ̀ ló ṣe ní kán jí fóònù ẹ̀ ni. Ó mọ̀ wípé irú àwọn videos tí mo ní lọ́wọ́ báyìí ó mọ̀ pé Mohbad ní death threat. If I did not play this video tonight, if I was telling that it was Gistlover that kpai Mohbad, a lot of you will not understand. Ẹ máa rò pé bóyá ń jà, ẹ máa rò pé nǹkan kan ṣẹlẹ̀. You won't take me serious. You guys thought I was joking. Kí ló wà lọ́rùn mi? Size ọ̀nà wọn. Ní lẹ́ǹtì wọn. Ele. Mi ta. Tó bá rí goat set mi lọ́rùn mi máa ta bọ̀ ilé mi ta. Tí mi ò bá play àwọn fídíò yìí, ọjọ́ ò lẹ ti rí kí n lọ snap léèyàn, kí n lọ snap ṣọ́ọ̀bù èèyàn. Ìjọ́ ò lẹ ti rí àwọn tó láwọn fẹ́ pààyàn, ìjọ́ ò lẹ ti a ní wọ́n sọ pé tí kóòtù ò bá favour àwọn apá ọ̀tá mi dànù. Their life is all about pààyàn, pààyàn, pààyàn. Àwọn nìkan. Naira Marley kọ́ ló pa Mohbad. Kódà Naira Marley ò búlì ẹ̀. Abẹ́rí ibi tí ẹgbá yẹn ti kàn. Ó bá yẹn búlì Mohbad kiri. Àwọn ọmọọṣẹ́ Gistlover ni. His friend will never speak up. Ọ̀rọ̀ Mohbad dàbí àwọn míì tó máa ń wà lọ́dọ̀ wa. Ṣé mọ̀ pé Gistlover máa wá trick wọn wá sọ́dọ̀ ara ẹ̀. Wọ́n bá ti wá dọ́dọ̀ ẹ̀ tán, á wá jù wọ́n sí truck. Ó máa ń ṣe náà. Ẹ ṣáà rí gbogbo géèmù tó máa ń gbá. Gbogbo ìtàn ló ń defend kí lórúkọ ọmọ kan tán ló ń defend recently. Ìkan tán ló ń kọrin tán ní Gistlover ń defend. Ọ̀rẹ́ Mohbad. Irọ́. Ìkan tí Naira Marley sọ pé
When you see Gistlover defending one person, suspect that person. Gistlover doesn't defend in vain. She always defends her informant. Naira had no hand. Sam Larry had no hands. Àwọn kọ́. Sam Larry mo ti rí àwọn videos kan. Sam Larry love Mohbad. Sam Larry tún máa ń jí Mohbad gbé travel lọ kọrin tó tún máa ń fún lówó. Nínú àwọn videos kan mo ti Sam Larry tó ti lọ ra kéèkì fún online náà mo ti rí. Èmi ò lè ronú bí blackmailer. 16 má bá wọn. Foley Crown. Pauli Ejafo. Tẹ́ bá ti rí tí Gistlover tó bá ti ń defend èèyàn. Major informant ẹni. Major informant tó ní láti protect pẹ̀lú life ẹ̀. Lókì Mohbad rò wípé wọ́n fẹ́ pa wọn nìkan. Mohbad ò mọ̀ wípé àwọn lẹ̀ kékèké tóun rà jọ. Ṣé nígbà tó ń rojọ́ Mohbad láìda. If Gistlover wants to get information from anybody, ó máa wá àwọn tẹ́ máa ń kí, àwọn tẹ́ máa ń bá sọ̀rọ̀, àwọn tẹ́ máa ń celebrate. Ibẹ̀ lẹ ti máa ṣe rí àwọn quality tí mo mú lẹ́yìn lẹ máa fi mọ̀ pé Gistlover ló pa Mohbad. Níjọ́ tí Naira Marley ti sọ pé ọ̀rẹ́ mi kìnìkan ọjọ́ yẹn alpha ó máa lọ sí DM alpha wetin dey happen? I hear say you dey carry drugs. Ìyẹn ni no be me dey do am, na so people dey do am. Annie, come, I get your story. They don't bring your story, oh. Annie, but don't worry, I no go write am. But go give me information about so person. One day, Tiri Mohbad be threat. Mohbad kedeni, ọmọ June lover boy ni. Apart kó jẹ́ lover boy, Gistlover ti kó láyà jẹ. Ìyàwó ẹ̀ tó yẹ kó dúró bí igi lẹ́yìn ọgbà, ìyàwó ẹ̀ ti mọ̀ pé weak point ẹ̀ ó lójo. But a ní blame ìyàwó ọmọ ìkéré lòun náà. Baby ìyá ẹ̀ ló yẹ kó máa sọ pé bọ̀bọ̀ yìí má take it for granted o, ọkùnrin gbọ́dọ̀ ṣe o. Tọkùnrin bá ti ń sunkún ju ọkùnrin yẹn fẹ́ kú ni. Tó bá dẹ̀ kú ìwọ ló máa gbẹ́rù ẹ̀, wọ́n máa ní wọ́n ló pa. When a man is too fragile, we have some man. It's all men, they are fragile in nature. Most men are fragile in nature. And bí kọ́ lọ aṣọ ìṣe aṣọ ńlá ni. Ṣọ́kùnrin tẹ́ pé ó máa yàn lè. Ìyàwó ẹ̀ ò ní sọ̀rọ̀. Ọjọ́ tó bá rí èèyàn pẹ̀lú ìyàwó ẹ̀, ó lè gbébọn kó pa. Kò ní wò pé àjọ tóun ti ń yàn lè o. Ìyàwó òun rí òun o. You don't understand? Tínú bá dẹ̀ ń bí ọkùnrin. Tóbìnrin bá ń bínú, ìbínú obìnrin máa ń rákòrò. Tọkùnrin bá ń bínú, ìbínú wọn máa ń speed. Òun ló fi jẹ́ pé tọkùnrin bá ti bínú tán ò gbọdọ̀ dúró ti pé kó nu ẹ̀ pa. Á pa ẹ́ for reason kankan lè ṣẹlẹ̀. Ó wá lè pa ẹ́ tán kójú ẹ̀ clear. Á pa ẹ́ for that moment. Kò ń ṣe jùjú ló lò fún Mohbad. Gistlover ni. Gistlover ló subject ẹ̀ sí bully tó ń go through yẹn. Gistlover ti lọ sọ fún pé òun kọ́ ló lọ́mọ. Gistlover ti ní kó tẹ̀lé òun làwọn ibì kankan. Gistlover ti ní kóòdù ẹ̀ lọ́wọ́. Ẹkún tó ń sun yẹn ẹkún pé wọ́n fẹ́ pa òun, ṣé kò tún yé wọ náà ni òun lẹ́kún tó ń sọ. Nígbà tẹnu ìṣó gbé wèrè dé, mi ò fààyè ronú a second lẹ̀ fọkọ mi. Ẹ lọ wo photoshoot wa. Ìgbà yẹn gan lọ́kọ mi ń sanra.
ọkọ mi máa sọ mi pé ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níta ṣé mi ò ríro even tí n bá ríro mi ní jẹ́ kọ́kọ́ mi mọ̀ pé mo ríro torí tèmi bá ti dáhùn ó máa dáhùn tó bá ti dáhùn ọ̀tá ti mú ọ̀tá wà nìyẹn bọ̀ irọ́ ọkọ mi mọ̀ mi tí crisis bá wá ìgbà yẹn gangan ni màmá ṣeré ìgbà yẹn gangan ni màmá ṣeré because tèmi bá ti ń ṣeré ó máa lift spirit títí wọn and that is why lọ́yẹ̀ sọ pé obìnrin ló ń tolé gbogbo ẹkún tó ń sọ ti kú kò sí ẹni tó búlì ẹ̀ pẹ̀lú gbogbo fídíò tó wà ń ta yìí ṣé Sam Larry fẹ́ gbà kan ni ṣé nítorí Sam Larry jẹ́ ìyẹn ni búlì ìyẹn ni búlì ok ta ló ń ṣe fídíò fún ńgbà tó ń pe ìyá ìyàwó ẹ̀ àbí ìyá titi ẹ̀ pé ìyàwó òun fẹ́ kúrò nílé ta ló ń ṣe fídíò fún ta ló instruct ẹ̀ pé kó ṣe fídíò Gistlover ló ń dá àwọn méjì àtọkọ àtàwọn Gistlover ló ń dá àwọn láàmú wọ́n ti ní password wọ́n ti ó dàbí ṣẹ́rí 19 ní Gistlover 419 ìtọ́ ẹ̀ ní òṣè láṣọ lọ́rùn kò ráyé wá kò ráyé gbé wọn ò dẹ̀ bí pọ̀ rí iye ẹ̀dá kò lè bójú síta ṣorí mà kan wà kí ní tí mo fẹ́ sọ ó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kí ni wọ́n máa ṣe wọ́n ṣáà máa bẹ ẹ̀dọ̀ rẹ̀ ó lè jọ́ rẹ̀ ló máa mú ẹ lọ wọ́n ní à kò wá ṣiṣẹ́ àwọn fẹ́ ṣiṣẹ́ fún ẹ wọ́n ní wọ́n máa pa ẹ̀dìyẹ wọ́n ní bọ̀ táwọn bá fẹ́ pa ẹ̀dìyẹ yẹn fún ẹ àwọn máa dìé lójú wọ́n dẹ̀ máa ti lọ kidnap èèyàn iṣẹ́ tí Gistlover ṣe ni wọ́n á ti lọ kidnap èèyàn tó bá mọ̀bẹ fún ẹ pé kó pa ẹ̀dìyẹ wàá máa gbóhùn ẹ̀dìyẹ bò èèyàn ló ń dú èèyàn kọ́ dẹ̀ ń fídíò ẹ̀ bóyá ń dú èèyàn yẹn tó bá ti pa èèyàn yẹn tán ìwọ onímọ̀ wàá rò pé ẹ̀dìyẹ ló pa wàá délé báyìí wọ́n kàn ní kó chẹ́ẹ̀kì fóònù ẹ̀ wàá bá rí pé ó pààyàn wọ́n á ní pé kí ló fẹ́ ṣe a lot of men wọ́n go to room nǹkan bẹ́ẹ̀ yẹn but instead kíyàwó mi understand you don't understand tó bá fẹ́ bọ́kọ ẹ̀sọ̀ tó bá ní má worry keep asking with love even when the man is hurting you. Quite good for 50. Okay. Kini, how many grams? Nothing. Even when the man is hurting you, keep asking. You are not asking because you care. Okoma baso edo po osangogo. Wọ́n ti ṣe fún politician kan náà lọ́tà ẹ gbàgbé ẹ̀ wọ́n ṣe fún a lot of people. Ẹ rí pé ibi tó ń mú Mohbad lọ wọ́n cover ẹ̀ dọ́là. Ibi tó ń mú Mohbad lọ tó bá jẹ́ pọ́wọ́ wọn mọ́ wọn ní ìdá ti cover ẹ̀. Wọ́n fún mi ní mo sọ fún 550. Okay. Tọ́wọ́ wọn bá mọ́ àwọn wo ló ń lé ọmọ yẹn nílùú tán láwọn mú lọ tó dẹ̀ dé Nàìjíríà tó dẹ̀ lọ sọ́dọ̀ bàbá ẹ̀ Gistlover ló ń press panic button fọmọ yẹn ṣe bẹ́ẹ̀ gbọ́ àwọn máa match wá sílé mi àwọn máa match sí àwọn máa match wá sílé mi àwọn máa match wá sọ́fíìsì mi ẹbẹ̀ lọ́wọ́ Gistlover pé tó bá rán àwọn èèyàn kan match wá sílé mi tí n bá sá kúrò lé ẹbẹ̀ lọ́wọ́ olórí burúkú ẹ̀ pé tí ó fẹ́ wá gbélé mi ni. Come 550. Ẹbẹ̀ lọ́wọ́ Gistlover kí ló lè mú ẹ kó sọ wípé ẹ fẹ́ match lọ léèyàn ẹ sọ pé èèyàn kan ló máa ṣé tí n bá fẹ́ kó lẹ̀ tí ó fẹ́ wá take over ọba small ni mo ń bèèrè lọ́wọ́ ẹ Gistlover. Wọ́n ti lè kú olé o wọ́n ti gba ṣọ́ọ̀bù ẹ̀ o ṣé wọ́n fẹ́ gbé fún ẹni. ṣé wọ́n fẹ́ gbé is all about kó máa attack ilé èèyàn business èèyàn ọ́fíìsì èèyàn ìwọ jẹ́ káwọn ọmọ olórí burúkú kan máàchì wá tí ajá ò bá jẹ wọ́n ní tútù. In fact nítorí títí ẹ Gistlover ó ní àwọn ajá kan special breed ẹran tútù náà máa ń jẹ tó bá ní káwọn ọmọ olórí burúkú kan wá
tí ajá ò bá jẹ ó mọ ẹni tó ní náà ó mọ ẹni tó ní tọwọ́ Gistlover bá mọ kílẹ̀ lọ ṣe nílé èèyàn lágo 2 òru ní ìlú tó lọ́ba tó kì í ṣe pé nìyẹn jẹ yín lówó kò mọ ẹ̀yin lẹ tún bá tẹ́ni yẹn jẹ́ ẹ̀dẹ̀ lọ ní ẹ̀ lágo 2 òru ṣáà tó lọ léèyàn lágo 2 òru kí ni wọ́n lè ṣe. The same people yìí ló lọ sílé bàbá Mohbad kẹ́lẹ́ bá mọ̀ pé Gistlover ló pa Mohbad 550. No, this is beautiful. Bọ́dà ìlélẹ̀. Aṣọ ìfọ̀n gan. Tẹ́ bá fẹ́ ṣe event, àwọn aṣọ ilé. Tẹ́ fẹ́ jó wọlé. Àwọn aṣọ tán ní mọ price ẹ̀. Wọ́n dẹ̀ bí wọn dá kán máa wò. Wọ́n á tún fọ ọkàn texture. Yes. No, gbé sókè. Orí kọlu ẹ̀ náà. No. Má ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yẹn fún mi o. Wọ́n gbá àwọn aṣọ mi sílẹ̀ o. Má jẹ́ kí tí ẹ̀ kanlẹ̀ rárá. Shopping mall ní bíbá yìí. Iṣẹ́ àárín ọjà. Ẹ̀ṣọ́ táwọn èèyàn máa wọ̀ sọ́run gbọ́dọ̀ kanlẹ̀. Wà lọ gẹ̀ẹ́tì ẹni. The same price. Tèmi mọ́ yẹn lọ sílé bàbá Mohbad nìyẹn ó yẹ fún mi láṣọ ẹjọ́. Ẹbẹ̀ lọ́wọ́ Gistlover pé kí ló rán àwọn èèyàn lọ́lé bàbá Mohbad fún. Ṣé bóun lẹ́gbọ́ tó sọ wípé àwọn máa máàchì lọ́lé ọ̀dọ̀ mi. Àwọn máa máàchì wá sí ọ́fíìsì mi. Wọ́n tún máa sọ kí ló ń gbé ọlọ́pàá fún kí ló yẹ táwọn ọlọ́pàá ẹ ṣe gbébọn. Gistlover ló pa Mohbad. Ṣẹ́yìn ti gbọ́ rí ibi tó ti máa sọ pé kí ló ń gbọ́ ọlọ́pàá fún. Wọ́n tún máa bèrè pé kí ló yẹ táwọn ọlọ́pàá ẹ ṣe gbébọn kan fún mi 150 250. Mo ṣe 50% discount. Àbí wọn kì í sọ bẹ́ẹ̀. Wọ́n ní kí ló ń gbọ́ ọlọ́pàá rìn fún. For Gistlover láti sọ pé kí ló ń gbọ́ ọlọ́pàá rìn fún. Ó yẹ kẹ́ mọ̀ wípé àwọn assassin yẹn wọ́n ti gba 50,000. Àwọn ló fi pa Mohbad. Gistlover ló pa Mohbad. Gbàgbé ẹ̀. Eléyìí ń ṣàyèsí òun ló pọ̀ ọmọ ẹ̀ dànù. Wọ́n tó kọ́ àtàkì ọmọ yẹn bí tó ti lọ kọrin wọ́n ti fi nǹkan gbà. Then ó ń wọ́dà ìyàwó ẹ̀ yẹn ó ń wọ́dà ọmọ yẹn around. Threatening yẹn ti pọ̀ jù máa jánu mọ́tò máa já ńlẹ̀lẹ̀. Of course ọkọ àti ìyàwó ń jà kò sájà má but it's too much. Tó bá bèèrè lọ́wọ́ ilé wọ́n ń jà tó bá bèèrè lọ́wọ́ tán wọ́n ń jà tó bá bèèrè even kọ́mọ yẹn gan kọ́ máa nà ó máa kú naturally. Stress yẹn ti pọ̀ jù. Kò sí fídíò kankan sínú pé òun àti ìyàwó ẹ̀ ń ṣeré. Though they are young àwọn méjèèjì ọmọ kékeré ni wọ́n ó normal. Of which olórin ló lọ fẹ́ ó máa understand. Tó bá fẹ́ fi ọkọ tó fẹ́ kó gbọ́ràn sí ẹlẹ́nu wà lọ fẹ́ báńkà tá a jókòó lẹ́pọ̀n sọ́fíìsì látàárọ̀ dalẹ́ àwọn yẹn gbọ́dọ̀ ń pàdé oríṣiríṣi obìnrin. Nigeria of today o lè fi ọkùnrin kan kó wò pé tọkùnrin bá decide pé kò mí kí n ṣe ṣìnà kò ṣe for that moment ni yóò mí pé kó má ṣe in future. Kí ló ń order around fún kí ló ń stock ẹ̀ kiri fún. Wọ́n jà ń bí everyone even driver tó ń gbé wọn for the first time ó ń tẹ̀sọ́ ẹ̀pọ̀ ń jà. Wọ́n jà títí prime boy lọ pé ẹni tó invite ọkọ síbi orin pé kó wá wò wọ́n ń jà. Ó ti pọ̀ jù. Ẹ wá ń pariwo Sam Larry ní o Naira ibo ní Naira Marley àti Sam Larry ti búlì ọmọ yẹn tó gbogbo fídíò òun àti ìyàwó ẹ̀ kò dé ṣẹjọ́ ìyàwó èèyàn mékeré ni. Gistlover ló máa ní you hear say your husband
kí la mọ̀ tó sọ fún wọn lọ́jọ́ tí ọmọ yẹn lọ kọrin ó lè ní you know say your husband dey travel next week you wan go meet one woman for Canada you hear say kò sọ kí Mohbad lọ gba visa Canada ẹ̀ ló kú èèyàn kan dẹ̀ ló ń bá ṣe visa yẹn ó dẹ̀ máa ní láti lọ submit pálí o mọ̀ bóyá ẹni Gistlover sọ pé you hear say your husband don go collect you go collect Canada next tomorrow you go take do am and I no know how I go take do am Labadia na you know I don tell you wetin you go do wetin I go do inú ìyàwó kò padà lẹ́yìn lady yẹn padà ọlọ́kọ ẹ̀ ló pa ọ́n lady yẹn ló pa rẹ̀ lady yẹn ló dáná sunlé tọ́lọ́kọ ẹ̀ ti sì kò padà lẹ́yìn lady àgbà tí lady yẹn kú ó pa lady yẹn bóyá pa Mohbad ni ó pa lady yẹn dànù bóyá pa Mohbad ni ó tọ́mẹ́ǹtì gbèsè ayé lady yẹn lórí ọkọ ẹ̀ ọkọ tó ti jọ ń bọ̀ tó ń bí kínní ìkejì kẹta ìkẹrin bí ọmọ karùn-ún ó dórí jí ó tọ́mẹ́ǹtì lady yẹn tí lady yẹn fi para ẹ̀ lórí burúkú làṣìṣì òsè nìyẹn mọ̀ pé bí ìbàjẹ́ náà ti jọ ń jẹun bàbá Jọkẹ́ baby Jọkẹ́ said it's true Gistlover ló pa lady tó kú sínú náà yẹn Gistlover ló pa nítorí pọ́pọ́ ẹ̀ ń ta mọ́tò Gistlover fẹ́ máa dó bọ̀bọ̀ yẹn Gistlover ó fẹ́ máa dó bọ̀bọ̀ yẹn ó ń vi lady yẹn pọ́pọ́ ẹ̀ wá success pọ́pọ́ ẹ̀ ń ta mọ́tò gbogbo ìròyìn ẹlẹ́gẹ̀ tí lady yẹn fi bínú ẹ mọ̀ pé ìbínú ò láàrọ̀ ó dàbí ìgbà tọ́rọ èmi àti Mr. Lawal ṣẹlẹ̀ abuké bá ní fídíò ti wà ń bí o ẹpọn Lawal rèé wọ́n tún wò báyìí wọ́n rò pé èèyàn máa mú mo wò wọ́n gbà mí sọ̀rọ̀ mo gan báyìí ìgbà tí màá máa sọ̀rọ̀ ẹ mẹ́pọn ẹ̀ síta àwa máa fi ọṣẹ fọ àtúgbé sẹ́nu àfi lo microphone kò sẹ́ni tó máa ti pa bí ọmọ ọlọ́mọ tó dáná sun àbí tọ́kọ ẹ̀ ti sí nínú náà kò sẹ́ni bóyá wà ó àtọkọ àtẹ̀wọ́ instigate wọn against ara wọn àṣírí kan wà lọ́wọ́ ọmọ yẹn tó ọmọ yẹn ní láti kú tí ó gbọ́dọ̀ gbé síta. Funny enough ni pé Yorùbá dẹ̀ ń wo Gistlover ó dẹ̀ ń pa àwọn èèyàn tó bá ti pa kan tó mú sí mi tó bá ti pa kan tó bá ti pa dólé lọ́rùn kéèsì àwọn ọ̀nàrẹ́bù lẹ̀gbẹ́ mọ́ gírí òun ni ò bá máa ṣe kéèsì yẹn báyìí. All your analysis is always on point. Gistlover ó ti pa a lot Gistlover ó búlì Edoche títí kọ́mọ Edoche tó lè kọsẹ̀ kú ó ní WhatsApp ọmọ ẹ lọ́wọ́ ó ní DM láti lọ bọ́mọ ẹ ní Instagram you hear wetin your papa do you no go talk to your papa e be like say your papa dey craze do you know I get your papa nudity ọmọ yẹn á rò ó ní nǹkan tó máa sọ ọmọ yẹn á kọ nígbà tó bẹ̀rẹ̀ pẹ̀lú Halima was a very beautiful actress ẹ má bínú ọmọ dúdú Mọ́là actress Mọ́là she was a